A kí wa kú ilé, a kú dédé àkókò yìí gbogbo ọmọ Nàìjíríà àti káàkiri gbogbo àgbáláyé tẹ́ ẹ ti ń gbọ́ wa, a kí wa o. Ẹ wò ó, ètò wa fún titi ọjọ́ ti tèní, òun náà ni wípé aṣíwájú rere. Irú aṣíwájú wo nìwọ jẹ́? Ṣé ọ̀gá tí ó fẹ́ kí ọmọlẹ́yìn kí ó lálùyọ ni ìwọ jẹ́ ni àbí ọ̀gá tó fẹ́ kọ́mọ kó dàgbà? Ẹ wò ó, ọ̀rọ̀ méjì ni mo mú wá fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ní ọjọ́ ti tèní. Ọ̀rọ̀ lórí àwọn ọ̀gá méjì tí wọ́n jẹ́ aṣíwájú, òun ni mo fẹ́ ká jọ fi kọ́gbọ́n, ká jọ gbé yẹ̀wò. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa káàkiri àgbáláyé, a dúpẹ́ lọ́wọ́ yín bí ẹ ṣe ń fẹ́ wa, a dúpẹ́ bí ẹ ṣe ń follow wa, bí ẹ ṣe ń like ẹ̀ tẹ́ ẹ sì ń share ẹ̀. Ẹ má wá gbàgbé, ẹ jẹ́ ká máa subscribe tá a bá ti ń gbọ́ gbogbo ètò wa ní gbogbo ìgbàkúùgbà. Ọ̀rọ̀ ọ̀gá méjì ni mo fẹ́ fi kọ́ ọmọ aráyé lọ́gbọ́n ní ọjọ́ ti tèní. Ọ̀gá tó fẹ́ dáadáa fáwọn ọmọlẹ́yìn ẹ̀ àti ọ̀gá tó ń fẹ́ aburú fáwọn ọmọlẹ́yìn ẹ̀. Ọ̀gá àkọ́kọ́ ó jáde, òun àti àwọn ọmọọṣẹ́ wọ́n jáde, wọ́n lọ ṣiṣẹ́ níta. Ibi tí wọ́n ti lọ ṣiṣẹ́ yìí, àwọn 6 ni wọ́n jẹ́ tí wọ́n lọ síbẹ̀. Wọ́n wá fún wọn ní nǹkan 10 ni wọ́n fún wọn. Ẹ wò ó, gbogbo ọmọ Nàìjíríà, èèyàn 6 ó jáde lọ, wọ́n fún wọn ní nǹkan 10, báwo ni wọ́n á ṣe pín? Tí wọ́n bá ní káwọn ó pín ní méjì méjì, kò lè kárì. Tí wọ́n bá ní káwọn ó pín ní ẹyọ kọ̀ọ̀kan, yóò tún ṣẹ́kù nílẹ̀. Ọ̀gá yìí wá wò ó pé gẹ́gẹ́ bí aṣíwájú dáadáa, gẹ́gẹ́ bí aṣíwájú rere, ipa wo lòun fẹ́ filẹ̀ fáwọn tó ń bọ̀ lẹ́yìn. Ọ̀gá yìí ní láti mú nǹkan 10 yìí, ó wá ráàpù ẹ̀ sínú pépà kan, ó fún ní package. Ó wá ráàpù ẹ̀, ó wá fi òkúta, ó wá fi síbi ọ̀kan, ó ṣe ní méjì méjì nínú tákàdá kọ̀ọ̀kan. Ó wá jẹ́ ọ̀nà 6. Èyí tí ó jẹ́ òkúta méjì yẹn, ọ̀gá yìí ti mọ̀ ọ́n, ó ti dá mọ̀. Ó wá fún ọmọ kọ̀ọ̀kan ní pépà kọ̀ọ̀kan. Ó ní ẹ̀tọ́ titi ẹ lèyí, ẹ̀tọ́ titi ẹ lèyí, òun náà sì mú titi ẹ̀ sí àpò. Ẹ wò ó, gbogbo ọmọ Nàìjíríà tó ń gbọ́ wa, ọ̀gá yìí délé. Ìgbà tó délé, ó jókòó, ó ṣe fàájì ẹ̀ lọ. Gbogbo àwọn ọmọ tí wọ́n tẹ̀lé ọ̀gá yìí jáde, ó kálùkù délé, ó wá lọ ń yẹ pépà tí ọ̀gá yìí fún wọn, ó wá lọ ń yẹ̀ wò. Ìgbà téléyìí yẹ titi ẹ̀ wò, ó bá méjì, ó ní nǹkan 10 ni wọ́n fún wa, àwa 6 la lọ, 2 lọ̀gá fún mi nìkan. A jẹ́ pé ọ̀gá yìí fẹ́ràn mi ló fi fún mi ní 2. Ẹnì kejì délé, ó yẹ titi ẹ̀ wò, òun náà bá, ó rí pé 2 níbẹ̀ nínú titi tòun náà. Òun náà ní ọ̀gá yìí mọ̀mọ̀ fẹ́ràn mi gan. Òun náà rí pé 2 níbẹ̀ ni definitely èyí tọ́gá fi fóun ní nǹkan 2, ọ̀gá yìí fẹ́ràn òun. Àwọn 5 wọ́n wá yẹ̀ lọ wò bẹ́ẹ̀, wọ́n wá bá ní 2 méjì, wọ́n ọ̀gá yìí mọ̀mọ̀ fẹ́ràn wa. Ìtumọ̀ ní pé ọ̀gá yìí fẹ́ràn èmi yẹn. Ẹni tí wọ́n ń bá 2 méjì níbi nǹkan titi ẹ̀, yóò wá mú ẹyọ kan, ó wá mú lọlé fọ́gá yìí, ó lóun fi dúpẹ́ nípa ọ̀gá fẹ́ràn òun. Eléyìí náà yẹ titi ẹ̀ wò, ó bá 2 ńbẹ̀, òun náà mẹ́yọ kan, ó lọ fi dúpẹ́, ó lóun dúpẹ́ fọ́gá ẹ̀. Gbogbo wọn wá yẹ ẹyọ kọ̀ọ̀kan lọ bẹ́ẹ̀. Ìgbà tí ọ̀gá yìí wá padà gba ẹyọ kọ̀ọ̀kan yẹn, ó padà já sí pé ọ̀gá yìí titi ẹ̀ padà jẹ́ 5, titi tàwọn ọmọọṣẹ́ yìí padà jẹ́ ẹyọ kọ̀ọ̀kan. Kí ló bí tí titi tọ̀gá yìí fi jẹ́ 5, titi táwọn ọmọọṣẹ́ fi jẹ́ ẹyọ kọ̀ọ̀kan? Òun náà ni àníyàn tó dáa tí ọ̀gá yìí ní pẹ̀lú àwọn ọmọ lẹ́yìn ẹ̀. Ọ̀gá yìí ní ayọ̀ ọkàn wípé kóun fáwọn ọmọ òun ní 2 méjì, kóun mọ̀ mú, káwọn ọmọ ní sì mọ̀ pé òun ò mú. Ẹ wá wo nǹkan tí ọ̀gá yìí ní, èròǹgbà dáadáa tó ní pẹ̀lú àwọn ọmọ lẹ́yìn ẹ̀, ẹ wá wo ohun tó padà bí fún. Ìran àkọ́kọ́ nínú ẹni tí ń bẹ láyé nù ni. Ìran ẹlẹ́ẹ̀kejì tó jẹ́ ọ̀gá bákan náà, òun náà ni ọ̀gá tí ò fẹ́ dáadáa fún àwọn ọmọ lẹ́yìn ẹ̀. Àwọn 6 làwọn náà bákan náà, àwọn náà rìnrìn àjò, wọ́n jáde lọ, wọ́n sì fún wọn ní nǹkan 10 gẹ́gẹ́ bí wọ́n ṣe fáwọn ẹni àkọ́kọ́. Ẹ wò ó, gbogbo ẹni tó ń gbọ́ wa, àní ẹ má gbàgbé, bẹ́ẹ̀ ṣe nífẹ̀ẹ́ wa, Ọlọ́run á nífẹ̀ẹ́ yín náà o. Ẹ má bá wa like ẹ̀, ẹ má bá wa share ẹ̀. Ẹ wò ó, ẹ bá wa comment lórí ẹ̀. Nígbà tá a bá parí ìtàn yìí, ọ̀gá kìíní àti ọ̀gá kejì, irú èèyàn wo ni wọ́n ṣe? Afẹ́kẹ́ ọmọ Nàìjíríà fẹ́ kẹ́ bá wa comment lórí ẹ̀. Ẹ wá má gbàgbé láti follow ẹ̀, ẹ má follow wa, kẹ́ sì má bá wa subscribe sórí
channel yìí. Okay, gẹ́gẹ́ bá a ṣe ń bá a bọ̀, ọ̀gá yìí àwọn náà jẹ́ mẹ́fà, wọ́n sì fún wọn ní nǹkan mẹ́wàá gẹ́gẹ́ bí àwọn titi ẹni àkọ́kọ́. Ọ̀gá yìí jẹ́ ọ̀gá kan tí gbogbo àwọn ọmọlẹ́yìn bẹ̀rù ẹ̀. Wọ́n wá wò wípé ihun tí ń fún wa yìí bò la máa ṣe. Ọ̀gá yìí wá kó nǹkan mẹ́wẹ̀ẹ̀wá, ó wá kó fáwọn ọmọlẹ́yìn rẹ̀, ó ní ẹ lọ pín. Ìgbà táwọn ọmọlẹ́yìn débi tí wọ́n ti pín, wọ́n ní nǹkan mẹ́wàá wọ́n fún wa, àwa mẹ́fà sì ni àtọ̀gá, bó la ṣe? Tá a bá ní àmú ní méjì méjì kò lè kárí wa, àti pé ọ̀gá tá a bá jáde ò lè gba méjì o, mélòó ni ká fún? Àwọn kan dábàá, wọ́n ní ẹ jẹ́ ká fọ́gá ní mẹ́ta. Ẹnìkan ní tá a bá fún mẹ́ta èèyàn ńlá ni o, yóò ba nǹkan jẹ́ o. Ẹnìkan ní kò burú, ẹ jẹ́ ká fún ní 5. Nígbà tí ó yá, wọ́n ṣe ìjíròrò lọ síwájú lọ sẹ́yìn. Wọ́n padà bẹ̀rù ọ̀gá yìí débi wípé wọ́n fọ́gá yìí ní nǹkan 9 nínú nǹkan 10. Àwọn 5 yòókù wọ́n wá dúró ń pọ́dà ẹyọ kan tó kù yẹ jẹ́ káwa náà fi mọ́ra wa lọ́wọ́. Wọ́n gbé nǹkan 9 wọ́n gbé lọlé fún ọ̀gá yìí láti wípé kọ́gà ó ní 9 táwọn ó pín ẹyọ kan. Ẹ wò ó, gbogbo ọmọ Nàìjíríà, ẹ sọ fẹ́ni tó jẹ́ olójú kòkòrò àti aṣíwájú tí kì í ṣe aṣíwájú dáadáa, ẹ jẹ́ ká jẹ́ kó yé wọn pé kí wọ́n ro ọ̀la, kí wọ́n sì ro àtibọ̀tán. Nǹkan ẹyọ kan tó kù yìí, òun làwọn ọmọ 5 yìí ń pín lọ́wọ́ lọ̀gá yìí bá dé. Ìgbà tọ́gá yìí ó dé, ó ní kí lẹ̀ ń ṣe ń bẹ̀? Wọ́n ní nǹkan tí wọ́n fún wa náà là ń pín. 9 la fún yín ọ̀gá, a sì ti kó lọ lé yín, ẹyọ kan tó kù òun là ń pín yìí. Ẹ pé kí lọ̀gá yìí yí fáwọn ọmọlẹ́yìn ọmọ Nàìjíríà? Ẹ wò ó, ọ̀rọ̀ yìí lágbára ọ̀pọ̀. Ọ̀gá olójú kòkòrò yìí níbo ló padà ẹ́ǹdì ayé ẹ̀ sí? Nǹkan 9 tí wọ́n fọ́gá yìí kò mọ̀mọ́ tó. Ọba tún sọ fáwọn ọmọ pé ẹyọ kan tẹ́ ń pín, ẹ mọ́ gbàgbé láti pín tèmi náà mọ́ o. Ẹ mọ́ gbàgbé láti pín tèmi náà mọ́. Gbólóhùn ẹ mọ́ gbàgbé láti pín tèmi náà mọ́, òun làwọn ọmọ yìí tún gbọ́ pé irú èèyàn wo lọ̀gá yìí fẹ́ jẹ́? Tó bá rí bẹ́ẹ̀, àti 9 àtẹyọ kan tó fẹ́ bá wa pín bẹ́ẹ̀, ó kúkú fẹ̀ kan wá lù sí ẹ̀. Ọ̀kan kan nú ẹ̀ kò ní jẹ́ títì ẹ mọ́. Ni wọ́n bá dì pàpá, wọ́n bá gbé ọ̀gá, wọ́n bá yí ọ̀gá mọ́lẹ̀, wọ́n fọ́gá lọ́rùn, wọ́n pa ọ̀gá. Gbogbo ẹni tí tó ń gbọ́ mi lénìí, wọ́n pa ọ̀gá yìí. 9 tí wọ́n gbé lọlé fọ́gá kò jẹ́ tọ̀gá. Ẹyọ kan tí ọ̀gá tún fẹ́ bá wọn pín, ọ̀gá mọ̀mọ́ lùṣẹ. Látara kíni? Látara èrò tí ò dáa pẹ̀lú àwọn ọmọlẹ́yìn tọ́gá yìí ní, àtọwọ́ bíburú tó fi mú àwọn ọmọlẹ́yìn ẹ̀. Àwọn náà wò pé tó bá rí bẹ́ẹ̀, ẹ jẹ́ ká mọ́gá kò lọ́nà. Wọ́n mọ̀mọ́ ṣe bẹ́ẹ̀, wọ́n mọ́ ọ̀gá yìí kò lọ́nà. Ẹ wò ó, ọ̀rọ̀ yìí ò ní jù báyìí lọ. Ẹ jẹ́ ká jọ bira wa léèrè, gbogbo ọmọ Nàìjíríà. Ẹ jẹ́ ká jọ bira wa léèrè, gbogbo ẹ̀yin aṣíwájú, irú aṣíwájú wo ni wọ́n ń ṣe láàyè ibi tó wà? Ṣáṣíwájú tó fẹ́ dáadáa fáwọn ọmọlẹ́yìn ni wọ́n jẹ́ ni, àbí aṣíwájú tí ò fẹ́ káwọn ọmọlẹ́yìn onílọsíwájú? Ẹ wò ó, odidi ọ̀rọ̀ leléyìí, ẹ jẹ́ ká jọ mọ́ bira wa, kọ́jọ mọ́ róríkì láyé ẹnìkọ̀ọ̀kan wa. Ọmọ kéwú Jiná Àlàó lèmi jẹ́. Ẹ mọ́ fojo kòjó, ẹ mọ́ fojo kojo mi mọ̀. Ẹ wò ó, èmi ní mọ̀ wá, ẹ̀yin lèmi ó sì mọ̀ bá. Tó bá rí bákan náà, ó tún dìgbà kan. Kéwú Jiná, ó dàbọ̀.